Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa ò gbogbo ọmọ Yorùbá ọ̀dẹ̀ òdùnbí ṣàlàáfíà la bá gbogbo lé. Bẹ́ẹ̀ ni Oòduà Nation ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Oòduà Nation ló lè ṣe. Ǹjẹ́ ẹ ti gbọ́ ọ̀rọ̀ ìyànjú ńlá tó jáde fún olóyè Sunday Igboho? Bẹ́ẹ̀ ni olóyè Sunday Igboho farabalẹ̀ tẹ́tí sí àwọn ọ̀rọ̀ ìyànjú yìí tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe àmín sí ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ náà lágbára. Gẹ́gẹ́ bí mo ṣe máa kà á fún yín, ìwọ tó bá nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho máa ṣe àmín o. Ẹ̀dọ́ àṣẹ ni nǹkan tí wọ́n ti sọ́lẹ̀, olóyè Sunday Igboho dẹ̀ farabalẹ̀ gbọ́. Ẹ jẹ́ ká máa ṣe àmín sí ọ̀rọ̀ náà. Bí ọ̀rọ̀ náà ṣe lọ rèé o. Ó ní, ọmọ mi, kò sẹ́ni tó lè pa ọ́ nítorí wípé ẹ̀mí rẹ ń bẹ lọ́wọ́ Elédùmarè. Bẹ́ẹ̀ ni o, àwọn èèyàn lè gbìyànjú, wọ́n lè parọ́, wọ́n lè ṣe àgàbàǹgebè, ṣùgbọ́n wọn ò ní borí nítorí wípé ọjọ́ ọ̀la rẹ kò sí lọ́wọ́ wọn. Ọlọ́run ni olùgbèjà rẹ, kò ń ṣènìyàn. O ò gbọ́dọ̀ ṣàlàyé ara rẹ fún àwọn tí wọn kò mọ ìrìn àjò rẹ. O ò gbọ́dọ̀ jà gbogbo ìjà nítorí wípé Elédùmarè ló ń jà gbogbo ìjà rẹ fún ọ láì pariwo. Elédùmarè ní ń rí gbogbo ohun tí ìwọ kò rí. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé, Elédùmarè ló ń gbọ́ gbogbo ohun tí ìwọ kò gbọ́. O ò gbọ́dọ̀ jà gbogbo ìjà nítorí wípé Elédùmarè ní ń jà gbogbo ìjà rẹ fún ọ. My son, don't be afraid. You don't need to explain yourself to people who will never understand your journey. You don't have to fight any battle because God fights for you in silence. He sees what you don't see and he hears what you don't hear. He shuts down every plan of the enemy made against you before it touches you. Yes, life will test you. Yes, people may disappoint you. But when God is for you, the same pit they dig for you will become their trap. The same attack against you will turn your testimony. So you must not live in fear. You don't need to beg for validation. You belong to the Most High God. Ẹ̀yin ọmọ Yorùbá, ọ̀rọ̀ ni ẹ gbọ́ yìí. Àdúrà ńlá leléyìí o àti àṣẹ ńlá leléyìí. Fún gbogbo ọmọ Yorùbá tí wọ́n mọ ìrìn àjò tí olóyè Sunday Igboho tí bàbá wọ̀, tí bí wọ́n ṣe bẹ̀rẹ̀, bí àwọn ọ̀tá ṣe gbérí, wọ́n ṣe gbórí, wọ́n ṣe ṣoríṣiríṣi láti pa ọmọ Adéyẹmọ látàrí wípé ẹni ẹlẹ́ni ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá. Pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ṣe tó, at the end of the day kí ló ṣẹlẹ̀? Àdúrà ńlá leléyìí o. Pẹ̀lú gbogbo bí wọ́n ṣe sáré pé kí o, àwọn gbọ́dọ̀ mú ẹni balẹ̀, àwọn gbọ́dọ̀ mú ọmọ Adéyẹmọ balẹ̀. Kí ló wá ṣẹlẹ̀ báyìí? Lọ́wọ́ yìí, ìbò 2027 ni gbogbo wọn ń pariwo. Bẹ́ẹ̀ ni, ìbò 2027 ni gbogbo wọn ń pariwo báyìí. Gẹ́gẹ́ bí gbogbo ẹ ṣe ń lọ, gbogbo náà láàárín nǹkan tó ń ṣẹlẹ̀ ní Àbújá báyìí. Àwọn kan ti jáde síta, wọ́n ní pé ẹ gbọ́dọ̀ release Nnamdi Kanu. Àwọn Sowore àti àwọn yòókù, wọ́n ní ẹ gbọ́dọ̀ release Nnamdi Kanu. Pẹ̀lú gbogbo wọn ṣe ń pariwo kí o, Nnamdi Kanu kò ṣe pé ó ṣẹ̀ lọ títí o. Àwọn tí wọ́n ti ẹ̀ṣẹ̀ tó ju báyìí lọ gan, wọ́n ń dáríjì wọ́n. Kí ló wá dé tó fi jẹ́ wípé ọ̀gbẹ́ni yìí ẹ dẹ̀ fi sí inú túbú láti jọ ọjọ́ yìí? Dó àwọn kan pariwo pé ṣe bí ẹ̀ṣẹ̀ kan náà lòun àti olóyè Sunday Igboho ṣẹ̀. Kí ló tó fi jẹ́ pé olóyè Sunday Igboho ó ń rìn fandafanda? Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn mọ̀ wípé bí olóyè Sunday Igboho ṣe wà gan, olóyè Sunday Igboho kò lè gba airport wọlé. Ṣé freedom nìyẹn? Olóyè Sunday Igboho tí gbogbo wọn ń pariwo orúkọ rẹ̀ yìí wà ní wanted list. Ṣé freedom nìyẹn?
àdúrà tá à ń gbà àti ọpẹ́ táwa ń dá ni wípé Ọlọ́run ò jẹ́ kí àwọn ìjọba Nàìjíríà kan gbé olóyè Sunday Igboho wọ Nàìjíríà nígbà tí Buhari wà ń bẹ̀. Kò ń ṣe nǹkan tá à ń sọ ẹ̀ làbá máa sọ. Kò ń ṣe nǹkan tá à ń sọ ẹ̀ làbá máa sọ. Ní báyìí tá a ṣe ń bá yín sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n lọ sí protest ground. Ká tó wí ká tó fọ̀, wọ́n ti arrest àwọn lọ́ọ̀yà. Ṣẹ́yìn náà ríṣẹ́, wọ́n ti mú àwọn lọ́ọ̀yà kankan tí wọ́n wà níbi protest ground yẹn. Ṣé ó yẹ kó máa lọ bẹ́ẹ̀? Àwọn ará bíi peaceful protest ni a pè é. Ẹni tí ẹ fi sí ẹ̀wọ̀n, ìjọba ti ní, àwọn ilé ẹjọ́ ti ní pé òkè o kó máa lọ. Kò sí ẹ̀sùn kankan lórí ẹ̀, ṣùgbọ́n ẹ tún wá oríṣiríṣi àrékérekè tẹ́ fi ń mú mọ́lẹ̀. Ojoojúmọ́ ló máa ní wọ́n adjourn case, wọ́n adjourn case, wọn ò rí ìkankan sọ sí. Ìdí rèé táwọn èèyàn fi jáde pé láyé kò jọ ẹ release ẹni yìí kó máa lọ́nlọ ẹ̀. Bẹ́ẹ̀ ni ká máa dúpẹ́ wípé olóyè Sunday Igboho kò gba Nàìjíríà lọ jẹ́jọ́. Bàbá jáde pé tí kò bá ń ṣe Benin Republic, gbogbo náà la rí bó ṣe ń lọ, tí wọ́n sọ pé láyé àárín kankan tẹ́ni í ṣe. Ká pé Nàìjíríà ni ẹ̀sùn oríṣiríṣi irọ́ wọ́n máa kà kúnlẹ̀ fún olóyè Sunday Igboho. Síbẹ̀ àwọn tó jẹ́ wípé wọ́n ń ṣe ìwà tó ń wu ìwà burúkú yìí, ìwà àìdá yìí, ojoojúmọ́ ni wọ́n fi ń dáríjì wọ́n. Ṣèbẹ́ yìí náà rí, ojoojúmọ́ ni wọ́n fi ń dáríjì wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n béèrè pé dúró náà kí ló dé tó fi jẹ́ wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn kọ́ ni olóyè Sunday Igboho ṣẹ̀. Ẹni tí olóyè Sunday Igboho ṣẹ̀ kẹ̀dẹ̀rẹ̀, ìyẹn ti bá tiẹ̀ lọ, ó ti dolóògbé. Opportunity táwa tún wá ní wípé ààrẹ tó wà ń bẹ̀ jẹ́ ọmọ Yorùbá. Kí ló wá dé tó fi jẹ́ wípé wanted yìí wà ní orí olóyè Sunday Igboho? Abẹ́ẹ̀ rí nǹkan bí? Kí ló tó fi jẹ́ pé wanted yìí wà lórí olóyè Sunday Igboho? Ṣùgbọ́n nǹkan táwa mọ̀ ni pé ọmọ Fúlàní ò lè wà ń bẹ̀ yẹn. Kò lè wà lórí ipò yẹn kí ọmọ Fúlàní máa jìyà. Láyé wọ́n jà fún àwọn èèyàn wọn jù. Kò lè wà lórí bẹ́ẹ̀ kí ọmọ Fúlàní kó máa jìyà. Ìgbà tí Buhari wà ń bẹ̀, Fúlàní mélòó? Ṣèbí àtìgbà ẹni gbogbo wọn ti jáde tí wọ́n ń ṣe yàmàyàmà tó ṣe wọ́n, tó ń wọnú igbó onígbó, tó ń pa àwọn èèyàn, tó ń kó bá sọ fáwọn èèyàn bó ṣe wọ́n, nítorí wọ́n believe pé èèyàn wọn ló wà ń bẹ̀. At the end of the day, èèyàn wọn tún yìí ń support wọn ni. Kí ló wá ṣẹlẹ̀ sọmọ Yorùbá? Now àwọn kan ti ń parọ́ pé 2027 yìí o, kí bàbá Tinubu ya gbàgbé ẹ̀ ni. Àwọn kan tẹ̀ tí ń parọ́ pé very dark man, ó máa shock yín, a máa force ẹ̀ síbẹ̀. Bọ̀bọ́ yẹn kan parọ́ pé òun ò ṣe politics o. Wọ́n láwọn soldiers kan tó tún jáde báyìí pé irọ́sẹ̀ very dark man ó gbọ́dọ̀ wọlé ni, bó fẹ́ bó kọ̀, a máa force ẹ̀ síbẹ̀. Pé already ó ti bẹ̀rẹ̀ sí ní wu ìwà akin, ó ti bẹ̀rẹ̀ sí ní ìwà bí ààrẹ orílẹ̀-èdè. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jáde. Okay, now ká ṣáà máa dúpẹ́ tí irú very dark man bá tiẹ̀ wọlé, àti ẹ̀ mọ̀ pé ìyẹn tiẹ̀ máa gbọ́ràn, olóyè Sunday Igboho tiẹ̀ máa free ná. Ṣùgbọ́n tí àwọn Fúlàní Ọlọ́run ní jẹ́ kán wọlé, tẹ́tí mọ̀ wípé olóyè Sunday Igboho free o. Ọmọ Yorùbá wà ń bẹ̀ báyìí, ẹ máa tẹ́tí o. Ọmọ Yorùbá ló wà ń bẹ̀ báyìí o, tí wanted yìí wà lórí bàbá. Tí ọmọ Fúlàní bá lọ wọlé ńkọ́, wọ́n máa ní kán lọ gbé. Àfi kí Elédùmarè máa ṣọ́ wa ni. Lórí awuyewuye protest tó ń lọ ní Àbújá, àti gbọ́ bí wọ́n ti ń tẹ tear gas sí wọn, tó ń ṣe oríṣiríṣi. Ó máa ṣe o. Ìgbà wo ni wọ́n máa fẹ́ tẹ́tí sáwọn ọmọ ìlú báyìí? Àbí tá a bá jáde lórí ẹ̀rọ ayélujára, wọ́n máa ní àwọn ará bíi wọ́n tún bẹ̀rẹ̀. Tẹ́ bá tún pariwo síta pé ókè o, ẹ jẹ́ ká máa lọ wa, wọ́n máa ní láyé àwọn ògbà. Okay, ẹ tún wá jáde lórí peaceful protest, wọ́n á tún máa lé wọn pẹ̀lú tear gas. Kí wá ní wọ́n fẹ́? Èwo ni wọ́n fẹ́ gbọ́ báyìí torí Ọlọ́run? Nílùú tó lọ́ba tó níjòyè. Bẹ́ẹ̀ náà ti rí ìdí tá a fi ń pariwo pé Oòduà nation ní ọ̀nà àbáyọ, pé no going back ilẹ̀ ọ̀rọ̀ ire o. Bẹ́ẹ̀ ni àníri jù báyìí lọ, olóyè Sunday Igboho máa báṣẹ́ rẹ̀ lọ. Oòduà nation ní ọ̀nà àbáyọ, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Oòduà nation ló lè ṣe. Àníri jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹ́lẹsẹ̀ abẹ náà o. Ẹni tó bá lámábọ̀ láàní dé bá, kí Elédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.